Ẹ káàsán gbogbo ilé, mo kí gbogbo ọmọ káàrọ̀ jèrè. Ẹ jọ̀ọ́ mo fẹ́ fi kíní ọ̀rọ̀ tó ṣe pàtàkì mo fẹ́ fi hàn wá ká mọ ohun tó ń lọ. Nǹkan tí màá ṣe mo máa sáré yọ ojú mi kúrò níbẹ̀ kẹ́ lè rí nǹkan tó wà lẹ́yìn yẹn. Mo fẹ́ kẹ́ rí dáadáa fúnra yín torí ọ̀rọ̀ yẹn ṣe pàtàkì. Ará bí ìtì rẹwà jẹ tó. Ẹ wo àwọn alatilẹyin Tinubu, àwọn oníjẹgúdújẹrá tí wọ́n ń jà lórí pínpín owó tí Alagbe àpapọ̀ irọ́ àwọn unity beggars bí àwọn Tinubu tí wọ́n ń jà lórí owó tí wọ́n fún wọn. Ẹ wò wọn ní tìjú rárá. Àsìkò tó ká jí ara ta ṣe fẹ́ jí nìyẹn. Wọ́n gba owó, wọ́n kó owó wa jẹ, wọ́n tún wá ń fi owó wa, wọ́n tún wá ní ká máa jà lórí ẹ̀. Ẹ rí i pé àsìkò tó ká jí báyìí. Máa fi fídíò yẹn hàn yín. Mo lè fẹ́ kẹ́ mọ kíní kan ṣe rí ìwé òfin tó gbélé wa lórí yìí. Mo ti ń tẹnu mọ́ o. Mo tún máa tẹnu mọ́ ní gbogbo ìgbà. Ìwé òfin irọ́ ni o. Lọ́wọ́ ń bẹ ìwé òfin irọ́ ló gbélé wa lórí. Mi ò fẹ́ fi ṣe kíní tẹ́ máa wò ó sìn àwọn Sahara reporters náà gbé jáde rẹ̀ kí wọ́n àwọn náà gbé jáde àmọ́ mo fẹ́ fi ṣe ọ̀rọ̀ sọ pé mo ṣe fi sínú kíní ìpẹ́ ká kí gbogbo ká lè wò ó ká mọ ohun tó ń lọ. Kẹfì tó gbogbo àwọn ọmọ wa létí àwọn ará bí ẹ̀tàn ló bá dé irọ́ ló ń pa fún wa o. Irọ́ pa ló ń pa fún wa látòkè tẹ́lẹ̀. Ṣé rí INEC yẹn màá gbìyànjú kí n túmọ̀ ẹ̀ tó bá ṣe é ṣe. Màá gbìyànjú kí n túmọ̀ kíní INEC yẹn fún yín torí ìrẹ́jẹ ni kíní yẹn. Ìrẹ́jẹ gbáà ni láti òkè délẹ̀ pátápátá. Ẹ jẹ́ kí n wò ó mo fẹ́ sáré ṣe màá gbìyànjú kí n tún ṣe ó lè má bá mu gangan but mo fẹ́ kí gbogbo wa mọ̀ ó ṣe é ṣe kí n tẹ̀ kọ́kọ́ kà mo ṣe rí náà kí n tẹ̀ ń bọ̀ ń bọ̀ náà ìbá ṣe báyìí náà. Now mo fẹ́ wò ó náà. Ṣẹ́rí ó ti dà bẹ́ẹ̀ nǹkan tí mo máa fi hàn yìí ẹ máa rí tó máa jáde nísìnyí. Mo dẹ̀ fẹ́ kí gbogbo wa rí torí ṣẹ́rí tá bá ń sọ àwọn kan máa ní pé à ń purọ́. À ń sọ fún yín pé òfin 1999 yẹn náà fi dá àwọn tó ń ṣètò ìdìbò tó ń pè ní INEC náà fi dálẹ̀. Òfin irọ́ ni àwa kọ̀ ẹ jẹ́ ká máa lọ. Referendum wa ni ká kọjú sí. A fẹ́ jí àwọn èèyàn wa pé kẹ́yẹ́ sọ̀rọ̀ nípa ẹ fẹ́ dìbò nípa pé ẹ fẹ́ dìbò kankan. Irọ́ ló bá dé. Màá gbìyànjú kí n túmọ̀ ẹ̀ fún yín lórí ètò mi tí màá ṣe mo kàn fẹ́ ká fojú sí eléyìí náà. Ẹ jẹ́ kí n play eléyìí fún yín. Kẹ́ wo nǹkan tí àwọn ní Abuja ó ṣẹlẹ̀ lánàá àwọn tí Tinubu pín owó wa fún wọ́n ń jà lórí ẹ̀. Ẹ wòran ẹ wá wò ó. Ṣé ẹ rí lọ? Àwọn aláìní ti dìde rè ọ̀nà pé owó wa tán kó owó wa tán jí wọ́n á kó fún yín kẹ́ máa bára yín jà. Ṣé rí náà ṣe rí àwọn tán ti ponú pọ̀ ẹ ti ponú owó yín tán jí wọ́n á da ṣáṣẹ́lẹ̀ fún yín ẹ wá ń jà lórí ẹ̀. Kẹ́ gba nǹkan yín kẹ́ gbalẹ̀ yín kẹ́ máa lọ pátápátá. Òun là ń sọ yìí kẹ́ gba kẹ́ ṣe dìbò ètò referendum. Ẹ má lọ́wọ́ sí ìdìbò 2023 o. Ẹ rí pé irọ́ ló bá dé. Ṣé ẹ rí? Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ṣé ẹ rí o? Ṣé ẹ rí o? Ṣé ẹ rí o? Ṣé ẹ rí o? Ẹ wo bó ṣe ń jà torí owó. Obìnrin kan ó kó owó kan fún ẹnìkan tó dúró sẹ́gbẹ̀ẹ́ kan ó padà wọlé. Ṣé ẹ rí? Ó ti padà wọlé. Ẹ jẹ́ n fà sẹ́yìn díẹ̀ kẹ́rí bẹ̀ yẹn kó yẹ yín kẹ́ mọ̀ pé ìtìjú ńlá ni kíní fún wa. Ṣé ẹ rí? Ṣé ẹ rí pé ó kó owó fún ẹ̀yàn kan bẹ̀ yẹn? Ń bọ̀ ẹ wo. Ṣé ẹ rí pé ó kó owó fún ẹ̀yàn kan bẹ̀ yẹn bó ṣe kó tán ó padà wọlé tún lọ jà fún mi. Ṣé ẹ rí? Àsìkò tó ká máa lọ ọmọ káàrọ̀ jẹ́ ẹjá máa lọ. Ẹ jẹ́ ká ṣe ètò referendum tiwa tá a bá ti káde ìdáàbòbò ló ṣe pàtàkì sìn torí tá a bá dáàbòbò lẹ̀ wa àtàwọn èèyàn wa à ní lè ṣe ètò referendum yẹn dáadáa kó múnádóko tí wọ́n mi yẹn ó ṣe pàtàkì ká ṣe ètò ìdáàbòbò torí a máa gba àwa ń lọ wọ́n fẹ́ wọ́n kọ̀ sẹ́ ẹ rí i pé jìbìtì ni àwọn Tinubu wọ́n ń pín owó wa fún àwọn èèyàn tí wọ́n kọ́ lè máa tún wọ́n bára wọn jà wọ́n dẹ̀ ń fi wá sínú yà.
ẹ má dìbò 2023 ẹjọ́ o, òun lẹ́ ń fojú ara yín rí yìí o. Àwọn tó ń sọ gbọ́dọ̀ ti gbọ́dọ̀ owó yẹn, ó yẹ kí gbogbo àwọn tí wọ́n tán pẹ̀lú àwọn ní àwọn tó fẹ́ pé ká dìbò fún wọn, ó yẹ kí gbogbo wọn kọ́ wà, ẹ̀wọ̀n ló yẹ kán wà, kọ́ bí wọ́n bolẹ̀ ti gbọ́dọ̀ owó. Àmọ́ wọn ò lè ṣe torí àwa kọ́ la gbé ìwé òfin yẹn lẹ̀, ara ta ṣe sọ pé ká máa lọ nìyẹn. Òfin 1993 yẹn, 1999 yẹn, òfin jìbìtì oníjìbìtì, kò sí referendum lórí ẹ̀sẹ̀. Àwọ̀ àṣẹ wọ̀ ò sí lórí ẹ̀, ṣọ́nà mi yẹn àṣẹ wọ̀ ò sí lórí ẹ̀. Tí wọ́n ṣe sọ pé òfin irọ́ ni, káwa máa lọ. Ẹ jẹ́ ká tẹ̀síwájú, ẹ ṣeun. Ṣé ẹ ràn? Ṣé o bọ́ ṣe ń jà? Ṣé ẹ ràn? Ẹ wọ́n ṣe ń bára wọn jà. Máa fà padà ká wò lẹ́ẹ̀kan sí, máa parí mi ìfẹ́ torí mi ò fẹ́ ká kàn ẹ wò lẹ́ẹ̀kan sí fúnra yín. Ó mà ṣe o, ọmọ ẹlẹ́ran tó ń jẹgun. Ẹ wò ṣe àwọn ọmọ ẹlẹ́ran tó wá ń jẹgun o. Nínú àwọn tó wà ń bẹ̀ yẹn Yorùbá máa wà ń bẹ̀, ṣe mọ̀, kì í ṣe pé bóyá wọ́n sọ pé wọ́n máa wà ń bẹ̀. Kò ní jẹ́ àmì ní tí bá yẹ pé àwọn lọ́pọ̀ jù, ẹ wò ràn o. Ṣé ẹ rí? Kí ni ìtumọ̀ ọ̀lù tó ń lù lórí ìyà tó wà tán kóra wọn sí? Kí ni ìtumọ̀ ọ̀lù tó ń lù? Èèyàn kan lù ń bẹ̀ yẹn, kí ni ìtumọ̀ ẹ̀? Ẹlẹ́yà lélẹ́yìí, kò yé wọn ni. Ṣé rí pé wọ́n ń bára wọn jà torí owó táṣẹrẹ owó. Àwọn tán kówó wa lápapọ̀ tán jẹ́ ká níná, wọ́n jẹ́ ká lómi, wọ́n jẹ́ ká nílé ìwòsàn, wọ́n jẹ́ ká ní ìfọ̀kànbalẹ̀, wọ́n jẹ́ ká nílé ìwé. Gbogbo tí ó jẹ́ àǹfààní fún wa, wọ́n gbà á, wọ́n kó sápò ara wọn. Ìwé òfin rọ 1999 yẹn, ẹ má jẹ́ ká lọ́wọ́ sínú ìdìbò 2023 ẹjọ́, ẹ jẹ́ ká kọjú sọ̀rọ̀ ọba ṣe máa gbọ́ òmìnira wa. Ìyẹn ló ṣe pàtàkì. Mo ní kí n mú ọ̀rọ̀ ká fi tó wa létí ní ẹjọ́. Ẹ bá ṣe rí ètò yìí, ẹ bá máa pín, ó ṣe pàtàkì. A máa pín láìpẹ́, bá ṣe ń ṣe sọ́gbàrà sí ẹ máa pín. Ẹ bá rẹ̀ ṣe rí ẹ bá máa pín kó tó àwọn èèyàn wa létí. A fẹ́ sọ wá jí pé ó ti tó sẹ́ẹ̀. Ó wa ló ń pín. Tinubu pín owó ní Àbújá. Ńbo ló ti gbé rí owó yẹn? Ńbo ló ti gbé rí? Gbogbo àwọn tó sọ pé àwọn fẹ́ pé ká ṣe àwọn ọdún lórí, bó ló ti gbé owó? Owó wa ló ń pín, wọ́n wá ń kó wa sínú ìyà. Ẹ jẹ́ ká sọ jí ẹjọ́ ọmọ káàró jire. Àwa ń lọ referendum. Ṣé ti tọwọ́ bọ̀ ìwé fún referendum? Ìyẹn ni kẹ́ ṣe o. Ẹ jẹ́ ká ṣètò bá ṣe máa gbé referendum yẹn sílẹ̀. Ìdáàbòbò ìyẹn kókó. Lórí ìdáàbòbò tá bá ti ṣe yẹn, àwa lè ṣe referendum nínú ilẹ̀ wa. A ti bẹ̀rẹ̀ sí í ṣe referendum lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ bá wa máa sign yẹn. Ká ṣe ìdáàbòbò yẹn, ó ṣe pàtàkì ká lé àwọn arábí kúrò nílẹ̀ wa. Tá bá rẹ̀ ti ṣe, tá bá ti lé ní 5 million, tá bá ti sọ pé gbogbo àgbáyé pé àwa ń lọ o, bó dẹ̀ ṣe máa rí nìyẹn. Ṣọ́rọ̀ mi yé yín. But àmọ́ gbogbo láti dúró papọ̀. Ìwé òfin irọ́ ni wọ́n fi bò wá lójú ní INEC gan. Ìwé òfin 1999 ló gbé INEC tán. Àwọn tó ń sọ pé àwọn tó ń ṣètò ìdìbò ìrọ̀lẹ́ ló bá dé. Àwọn ló ń ṣe jìbìtì, àwọn ló ń rẹwà jẹ. Ẹ jẹ́ kó yé wa o. Àríjù báyìí lọ, Citizen wà ló kí yín báyìí. Ó dìgbà kan náà àti máa bá yín sọ̀rọ̀. Tẹ́ bá ṣe ń rí ètò ẹ bá máa pín. Ẹ jẹ́ bá subscribe sórí Citizen wà lórí YouTube náà. Ṣeun. Kò ní sí wa kò ní rẹ̀ wa o. Láṣẹ Òdùmarè amadélẹ̀ lérí lápapọ̀ wa. Ẹ jẹ́ ká sowọ́pọ̀, àǹfààní gbogbo lápapọ̀ òun là ń jà fún. Ẹ má jẹ́ kí wọ́n fi tọrọkọ́bọ̀ kan fi bò wá lójú torí àlùmọ́ọ́nì wa ló ń gbà. N tó wà nù ilẹ̀ wa, tẹ́rí kò sí owó náà, bọ́n ṣe lè tẹ́ tó, kò lè tó ń tó wà nù ilẹ̀ wa. Gbogbo àǹfààní yẹn ni gbogbo wa máa ń lápapọ̀, tá bá dúró papọ̀ wa.
ká gba òmìnira yìí lápapọ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣiṣẹ́ yẹn, ó ṣe pàtàkì. Ó dìgbà kan náà, Citizen wà ló ń kí yín báyìí. Ó dàbọ̀.